nínú ẹ̀jẹ̀ à ń pè lówè ó mà ná ronú. Àwọn Yorùbá lè sọ pé ojú tó bá lọlẹ̀ òun ni rọra ń so. Abẹ́rẹ́ wípé àwọn bàbá ta ní ọmọ fẹ́ kó bọ́ọ̀bọ̀ àwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ alámájà fítafíta la máa sọ fún yín pé irọ́ o àwọn ò gbà o. Àwọn bàbá yìí ọmọ tí ń fẹ́ sọ wá di ẹni tí ò tiẹ̀ mọ nǹkan kan mọ́. Ọmọ tí ń fẹ́ sọ ọmọlúwàbí kó bá wà. Ọmọlúwàbí ni Yorùbá ọmọlúwàbí ọmọ fẹ́ jẹ́ kó fi ọmọ fẹ́ fi kó bá wa torí Ọlọ́run. Ibi tá à ń lọ báyìí ní ìsìn bóyá là ní kò sígbà tá a sì ní gbọ́mọlúwàbí sẹ́gbẹ́ kan o. Ọlọ́run tá máa wù ọwọ́ wa náà tá máa gbọ́mọlúwàbí padà o torí àwọn bàbá yìí tá a bá ní ká máa wò wọn lọ báyìí ọmọ afọmọlúwàbí kó bá ẹ káàbọ̀ mà Táíwò Kíkẹ́ lọ́mọ ẹ káàbọ̀ mà happy Sunday mà. Ọmọ fẹ́ fi kí tí wọ́n kó bá wa o. Àwọn bàbá yìí ò ràn wá o. Àwọn ẹ̀kẹ́ lélẹ̀ àwọn bàbá láti 70 80 90 ní tó sì ń ṣe politics kí ló tún ṣì ń wá owó òǹtólówó sọfẹ́ rú lọ sọ́run ni kọ́lọ́hún ṣèdájọ́ tó bá máa yẹ fún Buhari wọ́n ní wọ́n gbòkù ìdájọ́ tó bá máa yẹ ní níbùmí rẹ̀ ní ṣàdúrà fún ìdájọ́ tó bá máa yẹ kọ́lọ́hún ṣèdájọ́ tó bá máa yẹ fún Buhari kò gbé ìkọ̀kọ̀ lọ ibà rí gbà tó sí kọ́lọ́hún jẹ́kẹ́ mi ti wá gùn ká má kún kékeré ká má fa ọ̀rẹ́ lò gbà kí ni Buhari gbé lọ kò gbé ìkọ̀kọ̀ lọ gbogbo bí tó bá tọ́jú owó sí báyìí nísìn wọ́n ti àwọn èèyàn ló máa bá ná báyìí nísìn tó jẹ́ pé kí ìjọ tó sin Buhari yẹn gbogbo báyìí kọ́ máa fi wò wípé bó ṣe wá ló ṣe lọ kò rí nǹkan kan mú lọ káwọn tiẹ̀ ṣe dáadáa ihun tẹ́ bá ṣe yìí bàbá yìí ihun tẹ́ bá ṣe la máa ròyìn tẹ́ bá lọ ihun tẹ́ bá ṣe níwà dáadáa la máa ròyìn ọ́ ní ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn la máa ròyìn gbogbo eléyìí tẹ́ ẹ ṣe yìí lè ròyìn dáadáa tẹ́ ẹ bá lọ tán ní ìgbàdúrà kú fún yín mi ò tiẹ̀ tí ì rí yàtọ̀ sí bàbá Prof Aje Akintoye nìkan náà nínú gbogbo àwọn àgbàlagbà tó dúró ti àwọn ọmọ Yorùbá o ló jẹ́ pé kọ́lọ́hún jẹ́ kẹ́mi bàbá yẹn gùn kọ́lù 150 years láyé pẹ̀lú ẹ̀mí gúngún àtàlàáfíà ikú bá lé ọrọ̀ kọ́ bá fà lé ààrẹ ìlúgbà àwọn nìkan náà ọmọ Yorùbá sì lè sọ pé bàbá bá ṣe ń sọ̀rọ̀ àwọn bàbá wó lọ́wọ́ dè níyì bọ́sẹ̀ yìí bàbá tẹ̀wá bẹ̀ báyìí nísìn lè ròyìn dáadáa Ọlọ́run torí pé ẹ̀wùwà dáadáa ẹ̀ nífẹ̀ẹ́ wa ìkà ní bá ń báwí ni mo yó lọ̀rọ̀ yín mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan kí ló dé ìfàmì ìbá pọ̀ wá ló pọ̀ tó bá tún anyway kó ṣàmà yí mi ìfẹ́ dìde ni o ẹjẹ́ méjì ni mo tọ́ ẹjẹ́ pàtẹ́gbẹ́ mi màá dẹ̀ máa tán tó bá yá tó dé fẹ́ kí mú mi blog àwọn mo rí ẹ̀wọ̀n ìyá mi kan ìyá ìdí àgbà wọ́n sẹ̀ndì fídíò kan sí mi àwọn Haúsá tí wọ́n sọ yí pé wàhálà àwọn Yíbò ti pọ̀ jù èmi ò gbọ́ Haúsá wọ́n ní dàda ò lè jà ó lè gbọ̀n mi ò gbọ́ Haúsá ṣùgbọ́n àwọn ìyá mi tó gbọ́ Haúsá wọ́n ṣe sáíbádá padà lọ́gbẹ́ fún pé ẹ ti ya wèrè ni à ń kí à ń sà ẹni ẹ̀mẹ́ni tó kú ṣé ti yín di ni ẹ̀gbọ́n ìpàṣẹ lọ ni ó wá fi Haúsá sọ̀rọ̀ ẹni kúrò ìburúkú àwọn ọmọ Haúsá àti Fúlàní yìí àtàwùsá àti Fúlàní kàmbárí pa Fúlàní kò lẹ́jọ́nú kò sí ètò kèmí bákan náà làwọn méjèèjì ẹni kúrò ìburúkú ni wọ́n ṣé tí wọ́n di láti jọ tẹ̀ta ti sọ pé Yorùbá ń lọ ni tó wá ń sọ̀rọ̀ láwùsá wípé wàhálà àwọn Yíbò ti pọ̀ jù àwọn Yíbò ń pa àwọn ni káwọn Yíbò máa lọ kọ́ pín Nàìjíríà sí méjì káwọn Yíbò máa lọ wípé àwọn ò bá Yíbò ṣe mọ́ àkọ́ àwọn àtàwọn Yorùbá ṣóṣọ́ ni àbò jábọ́ mo dẹ̀ jẹ́rìí ẹ̀yin ọmọ Yorùbá á ní mo tún gbèdì fún yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Yorùbá nation ìyá mi ìyá àdí àgbà òjò kò tutù wọ́n dá padà fún ní láwùsá lẹ́mi ò tiẹ̀ gbá Haúsá bẹ́ẹ̀ ni wọ́n dá padà fún ní láwùsá á pè ẹ̀ fún yín o mo fẹ́ kẹjẹ́ kó go viral ọmọ wípé àbáwọn mú ṣeéṣe kì í ṣe ṣeéṣe àwa ń lọ àtẹ̀tí lọ́tọ́ ni bẹ́ẹ̀ ni ẹni máa kú ló máa kú àwa ń lọ ẹni tí àwọn bàbá tí ò bá fẹ́ ká lọ wàhálà títí ní ayé títí wọn yẹn àwọn kọ́ ló máa dictate life wa fún wa àwọn kọ́ ló máa sọ bá ṣe máa lo life wa fún wa àwọn kọ́ ló máa sọ bá ṣe máa ṣègbésí ayé wa fún wọn kọ́ wá dà wá sí ogun káwọn wá lọ tán Buhari ní ìsìn gbogbo orí burúkú tó ṣe nígbà ọdún mẹ́jọ ẹ̀ àìmọye àwọn tó kú nígbà tí cashless yẹn nígbà tó ń fowó rówó mọye èèyàn tó kú ni ṣe bí Buhari ló ti bá kádà rẹ̀ lọ báyìí ní ìsìn àbílẹ̀kọ̀ tó dà àwọn èèyàn sí ogun àwọn bàbá ilé àwọn bàbá jàgà náà èmi ò gbàdúrà kú fún wọn o wọ́n wá dàgbà báyìí ní ìsìn wọ́n bá lọ tán wọ́n wá sí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń ṣe yìí wọ́n wá dà sílẹ̀ fún wa torí kí ni pẹ̀lú àwọn ọmọ wa wo àwọn ọlọ́mọjà fítafíta ọ pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń tẹ́tẹ́ ojú àfọ́fọ́ tó jà ló ń dà tó tọrọ lọ́rọ̀ ẹ má jẹ́ ká gbọ́ ọmọlúwàbí sẹ́gbẹ́ kan ni ká gbójú wa fẹ́kùn ká gba tẹkùn dání Ọlọ́run
ó kàn jẹ́ pé àṣírí expect bàbá wa Professor Aje Akintoye torí àwọn náà lè expect pípẹ́ bá kí Professor Aje Akintoye sọ pé ká lọ jà ẹ jẹ́ káwa náà lo number 6 wa bàbá ò lè sọ bẹ́ẹ̀ bàbá ti dàgbà káfẹ́ kọ́ lọ gbé bàbá báyìí ni bàbá ò lè sọ pé ká lọ jà àwa ni Yakubu Kọ́láwọlé ẹ káàbọ̀ ẹ ṣé happy Sunday ẹ káàbọ̀ ẹ ṣé gan bàbá ò lè sọ bẹ́ẹ̀ wípé ká lọ jà ẹ lọ ní bàbá ti sọ̀rọ̀ fún wa bàbá ò lè sọ àwa ní ká lórí wa tó lórí burúkú àwọn Haúsá Fúlàní yìí o ṣé rí ní ìsìn pé ojúmọ́ ọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ̀ ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ó ti mọ̀ pé àwọn ọmọ Yíbò bá pàwọ̀rẹ̀ níwọ̀n àwọn ẹ̀ná gidi ní Yíbò tẹ́ pé gbòòrò lọ sílé wọn báyìí nísìn ní ìlú wo nínú o Pakistan fídíò yẹn wà nígbà tí màá fẹ́ play fídíò púpọ̀ ni àwọn Pakistan tí wọn tó Nàìjíríà Pakistan ti ń lé Yíbò bọ̀bọ̀ yẹn wà ní airport ní Pakistan wọ́n sọ pé where are you from ó ní from Nigeria wọ́n ní tribe wo ni ó ní ọmọ Yíbò ni òun wàláì wọn jẹ́ kó wọlé wàláì mi ìfẹ́ fi wà lórí fídíò mi láì wọ́n jẹ́ kó wọlé Pakistan wọ́n lé ọmọ Yíbò gbogbo òru ló ti lọ́mọ Yíbò ẹ lọ́wọ́ ṣe ń lé wọn Ghana náà nísìn wọ́n láwọn ò fẹ́ wọn torí pé àwọn ọmọ Yíbò ìgbéra wọn ga wọn pọ̀ gbogbo ibi tó bá dé bá máa ń fẹ́ gbalẹ̀ ni bí agídí lọ́rọ̀ wọ́n máa ká gidi borí bí ágàtọ̀ ń ṣe náà ní nílùú wọn Ọlọ́run so wọ́n ti kọ àwọn Haúsá Fúlàní léèmọ̀ wọ́n bá sọ pé káwọn Yíbò máa lọ o pípa àwọn ò fẹ́ Yíbò mọ́ o káwọn àti Yorùbá pé kọ́ pín Nàìjíríà sí méjì sọ fún ẹ̀bá mi sọ ẹ̀bá mi táìpẹ́ pé kọ́ da padà kọ́ pín Nàìjíríà sí méjì báwo ṣé ó tiẹ̀ ń ṣe èrè ní ẹjọ́ wọn kọ́ àwọn bàbá wa tó sọ̀rọ̀ wọ́n sọ pé ojú tó bá lọ ọlẹ̀ báyìí òun ni rẹ̀ ro ojú tó bá ti rí pé àwọn eléyìí dùn múgùn làwọn eléyìí ṣáà wá bẹ́ àbúlé mu wọn ṣé báwọn bàbá ta ní èmi kò lè sọ̀rọ̀ kan bá gbàlagbà ní ìbákọ̀ sí pé bàbá ìyá ni wọ́n torí kò dákẹ́ ọ̀ma wọn ní kò dákẹ́ ọ̀ma bá gbàlagbà èmi ìbákọ̀ sí pé bàbá ìyá bàbá òṣì bàbá òfò ni wọ́n mi ò bú wọn o àbí mo bú wọn ni mi ì bú wọn o torí àwọn bàbá yẹn ni àwọn lọ́kọ́ ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá wà náà nígbà tá a sọ pé à ń lọ tẹ́ ṣe ọlọ́kọ̀ọ́jú à ẹ̀yin tẹ́ ẹ̀ tí lè control ọdún lẹ́yìn tẹ́ fẹ́ control èèyàn 250 million ọmọ Yorùbá ọmọ Nàìjíríà 250 million ọmọ Nàìjíríà tẹ́ fẹ́ control wa ṣé báwọn ni àwọn Haúsá Fúlàní yóò rí wa wàláì mi ní parọ́ àwọn Yorùbá wa àwọn bàbá wa àwọn bàbá wọn kì í ṣe àwọn bàbá wọn àwọn ló ń tira ọmọ Ọlọ́run náà wọ́n rí wá wọn ọ̀nà wa ṣé ní gbogbo nǹkan tá nílẹ̀ Yorùbá tó bẹ́ẹ̀ pé àwọn Haúsá lọ́ọ̀ní ni especially seaport ta nìyẹn àwọn oríṣiríṣi nǹkan tá ní nílẹ̀ Yorùbá yẹn tó bẹ́ẹ̀ pọ́dọ̀ àwọn Haúsá Fúlàní lọ́ọ̀ní ni wọ́n á ti lé wa lọ sí pẹ́ wọ́n á ti sọ pé àwọn fẹ́ pín bẹ́ẹ̀ ni ẹjọ́ tó lọ kí ni àǹfààní sí àwọn bàbá yìí tó rí nílẹ̀ Haúsá wọn ò nífẹ̀ẹ́ wọn níbi tó bá jí wọn níbi gbàgbé yín owó á lọ síbò mìíràn ibi tó ń fẹ́ wá fẹ́ bùkátà wa àwọn Haúsá Fúlàní yóò ràn yín wọn ò láìkì yín ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń tira yín mọ́ wọn lọ́rùn tí ó bá ṣe pé bí ó lè tẹ́fẹ́ jà náà tẹ́ẹ̀ fi Nàìjíríà cover up tẹ́fẹ́ ká gbalẹ̀ Yorùbá wọn ò nífẹ̀ẹ́ yín ṣọ́ nífẹ̀ẹ́ yín ló jẹ́ pé àwọn fẹ́ gbé presidency gan fún yín tí ó bá ṣe pé Yorùbá nation tá à ń pariwo gbà yẹn tó fi gbé presidency fún yín ní ẹ̀tọ́ yín ọdún wo ni Yorùbá ti jẹ́ gbẹ̀yìn tó fi gbé fún yín wọn ò nífẹ̀ẹ́ yẹn ẹnu yóò tọrọ kí wọ́n lóde tẹ̀ ṣe jẹ́ ká dúró lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ara wa 60 million ọmọ Yorùbá lè dájọba wa ṣe náà òun ní ìsìn wọ́n sọ pé tí àlejò bá ti ń fi mi ìmọ̀wé ṣáájáde kí n sọ nǹkan mi fẹ́ pòwe kan mi ìmọ̀ pàṣà anyway ẹ jẹ́ ká máa lọ ẹ wá gbọ́ àwọn ọmọ Yíbò ní Haúsá ni o ṣùgbọ́n àwọn ọ̀yá mi ìyá ìdí àgbà àwọn náà bá mi dá padà fún ẹ jọ mo fẹ́ kó go viral kọ́mọ̀ yìí pé àwọn ọmọ Yorùbá ọgbà ẹ wo àwọn ọmọ Yorùbá Ọlọ́run Yorùbá nation mo gbérí fún yín ọlọ́pàá abẹ́ẹ̀sà ìyá ìdí àgbà bá mi dá padà fún ni Haúsá ni o ẹjọ́ tó lọ lẹ́ máa farabalẹ̀ ni o bọ̀ tó dá padà àwọn náà bá mi dá padà fún so bó ṣe sọ Haúsá yẹn náà káwọn náà mọ̀ pé àwọn ọmọ Yorùbá àwọn náà Ọlọ́run jáde ẹ̀rùn ni ẹ wá gbọ́. da muke kira don girman Allah a raba Najeriya don girman Allah a taimake mu a raba Najeriya mu ina magana da yawun musulmi kuma ina magana da yawun yan arewa mu a matsayin mu na musulmi ba mu da bukatar zama da iyamurai ba mu da bukatar zama da iyamurai. For those of you that doesn't understand what this Islamic cleric is saying right here, he said we plead that Nigeria should be divided. We beg God to help us divide Nigeria. I am speaking to Muslims and I am speaking to Northerners. In our capacity as a Muslim, do not want to live with Igbos. We don't want to live with Igbos. Wọ́n fẹ́ live pẹ̀lú Igbo tó láwọn Igbo hàn wọ́n lé mọ̀ ní ṣùgbọ́n fẹ́ live pẹ̀lú Yorùbá ọ̀hún fẹ́ káwa lọ ẹ̀yin bàbá tá a pè ní bàbá yìí
ẹ̀yin kílà tá à ń pè ní lídà yìí àwa ń lọ ṣe ń gbọ́. are not good neighbors. They are not trustworthy people. Let me give you a little example. Look at how they get wealthy in our land. When we talk, they say it's hate speech, isn't it? Guys, I don't want to speak more. Just go and share this video, and don't forget, if you get brother or sister where they not, I beg call and make him mind his steps. You okay? Watch the video. Muke kira don girman Allah a raba Najeriya. Don girman Allah a taimake mu a raba Najeriya. Mu ina magana da yawun musulmi kuma ina magana da yawun 'yan arewa. Mu a matsayinmu na musulmi ba mu da bukatar zama da inyamurai. Ba mu da bukatar zama da inyamurai. Igbo ba abokin zama bane, ba mutanen arziki bane. Bari in ba ku misalai kaɗan don mu wuce. Ka duba ka ga yadda mutanen da suke arziki a ƙasar mu. Ba yi magana ce wani hate speech. Ko ba kake cewa wai hate speech. Ai mu speech ne. Kwanan da aka kama Igbo yana yin muryar Fulani yake yi yana da da sunan Fulani. Ba mu ba Sakomu Asari ya fito ya ce babu wani bafulatani da yake kashe mutane a kasar Igbo. Kan yake me yasa su Fulanin ba su kashe su ba? Me yasa kadai kasar Igbo suke kashewa? Ba gaskiya bane. Wannan wani sharri ne in ji shi ba, wani sharri ne da Igbo suka kulla. Ba mutumin da yake da greediness, tsabagen son zuciya kamar Igbo. Duk inda ka zauna da shi sai dai ya cuce ka kafin ku zauna lafiya. Wannan ya sa ba mu da bukatar zama da su. Sun cika Kano, sun cika Kaduna, ga su a Sokoto, sun cika Abuja, ga su a Daida, ko ina Igbo sun cika. Amma su ba ka zama garin su ka zauna lafiya. Mun yi wannan kalubale kuma muna ƙara yi. A gwada mana wata kasuwa guda ɗaya wanda aka gina a kasashen jihohin Igbo wanda musulmi ɗaya ke da shagu, wanda ɗan arewa ɗaya ke da shagu. Idan akwai a nuna mana, muna son a nuna mana wani musulmi ɗan arewa da yake zaune a ƙasar Igbo yana zaune lafiya. A nuna mana shi. Kana ba waɗannan mutane ne amfani zama da su. Muna kira da gwamnati ba zo a yi tsari da za a yi don Allah a raba mu da Igbo, a raba mu da inyamurai, su kama gaban su, mu kama gaban mu a zauna lafiya. Irin wannan kisa da suke mana kisan gilla, a nuna mana yaran mu kwance cikin jini, muna cewa mabiya su hakuri. Wallahi akwai yadda za mu sako su mu ce ku kai koya musu hankali. Kasar ta dade bata wato ba. Idan ku gwamnati ne sai ku gwada mana ranar ku gwamnati ne. Kenan akan ku kuke gwada ku gwamnati ne. Muna cewa on not government, su ne kenan. Dan bindigar da ba san su ba. Wallahi mu ma muna iya kirkiran yan bindigar da ba san su ba. Domin me abin da aka ce garan bana, maganin zo bana, to kaji haka karatu yake. Wannan abin da ake yi ana sane gwamnonin Igbo, gwamnonin jihohin Igbo suna sane da gangan suke bari ana kashe mutanen mu. Da gangan suke bari suna sane. Wannan abubuwa da ake wasu shi yake yi sun sani. Wannan jariya tsoron su kuke ji gwagwaya ne. Idan kwanan ya ɓaci al'amura za su ɓaci. Kuma da muka mu gaskiya. Ku kuma ɗan arewa musamman manyan arewa waɗanda suke fama da mugun munafuci. Wai mutum bai san Allah bane a razzaq. Wai idan an rabu ba mu da man fetur. Man fetur ɗin ne. Menene ko man fetur? Ana maganar imani, kana maganar man fetur. Saboda kai baka san Allah ba. Mu ɗauka ma ba mu da man fetur sai ne. Mu sai da musu afiya, mu sai da musu bunsuru, mu sai da musu dago, mu sai da musu shanu, mu sai da musu masara, mu sai da musu wake. Ciniki ba haramu bane. Idan inyamuri zai shigo yankin mu sai yayi biza. Idan muka kama shi ba biza mun nakaɗa mai dan uban kashi. Wallahi haka za a yi. Ba mu da buƙatar zama da inyamurai. Kuma ko kun kira mu so goma kun ja kunnen mu haka za mu gaya muku. Na san kuna ji na. Mu ba mu buƙatar zama da inyamurai. Muna fatan a raba Najeriya kowa ikama gefensa, ba mu buƙatar zama da inyamurai. Idan ko ba haka ba ku tsawata musu akan kashe mutanenmu. Wallahi za mu ɗauki mataki. Amma wallahi ba za a ci gaba haka ba. Yanzu na bayanin da ake mana a majalisar limamai. A nan Lafai ta jihar Naija, Lafai ina ce? Tsakiya arewa ce. Aka samu inyamuri ya kama yarinya musulma ya kai ta ɗaki kwana 3, ya kwalkwala idanunta, ya kwalkwala farjinta, ya ainihin kashe ta yanke hannunta. Ya jama'a yanzu don Allah idan aka samu
bahaushe daya ko musulmi daya a ƙasar Igbo ya kama diyarsu ya yanke mata idanu ya mata ta'addanci ya kuke da raka yi ite ti ya wèrè mọ́ tilẹ̀ ẹ gbọ́dọ̀ tí ìyá mi yáàdì àgbà tó bá mi dá padà fún bó ṣe tilẹ̀ jẹ́ pé mi gbogbo tó ń sọ náà ọtí yáàdì àgbà ṣáà ti sọ fún mi pé àwọn ti dá padà fún àwọn náà dá padà fún lórí gbogbo nǹkan tó ń sọ tó ń bẹ̀ yẹn bí kan sọmọ yẹn pé àwọn ò bá yíbò ṣe kí yíbò máa lọ kọ́ pé nàìjíríà sí méjì káwọn àti yorùbá kókó àwọn àti yorùbá tó rán rí wa tún jẹ wọ́n rí wa tún jẹ ó ní kọ́ pàwọn àti yorùbá ṣé tí wọ́n dín pé wọ́n gbọ́ pé yorùbá lọ láti jọjọ́ ìràwọ̀ lórí burúkú ìyá mi yáàdì àgbà bá mi dá padà fún ẹ gbọ́rọ̀. mu ma za mu dinga addu'a yanzu Allah ya raba mu da masifa Allah ya raba mu da fulani da yibo ba ma mu ma za mu dinga addu'a yanzu Allah ya raba mu da masifa yáàdì àgbà ló sọ̀rọ̀ yẹn. Allah ya raba mu da fulani da yibo ba ma so mu ma za mu gaya wa gwamnati ce da Allah da annabi dan ya rasu da raba Najeriya inda kuka magana ce a raba Najeriya kuma muna taimako al'anan gwamnati su raba mana Najeriya ba abin da ya kamata mu zo na tare da ku ba Yorubawa ba sa son Fulani ba wushe ba ma son ku kuma wọ́n ní àwòjú wúṣe. Yorubawa ba ma son Igbo a raba Yoruba a raba Najeriya uku ne za ku ce ba zai ku ce ku raba a raba ya kamata ku ce a raba shi biyu ba sai dai ku ce a raba shi uku Yorubawa Igbo Hausawa kowa ya fito nashi kowa ya je daban-daban abinda kuke mana inda Igbo yake kashe ku mu Yorubawa ba ma kashe amma ku ne kuka kashe mu inda kuka kashe mu din nan ya risha ya gagare mu kowa ya zona daban-daban kowa ya bi nashi ba ma so tunda ba ku yadda ba gwamnati kuma ma za mu dinga daga yau da na ji wannan muryar da kuka fito da shi a waje sai da mu dinga faɗa ce to dan Allah da annabi dan ya rasulullahi Allah ya sama ka a raba mana gwamnati da Allah ku raba mu gwamnati Najeriya da Allah ku raba mu uku abinda mutane kuke mana baushe yake mana abinda fulatanci suke mana ya mana yawa suna shiga gonar Yorubawa su fata mace abin da suke yi su mallace abin da suke ci su kashe yaranmu su kashe matanmu su kashe tsofaffin da suka aikin a cikin gona ba mu da mun shiga gona kuma da muke yi amfani da aikin mu kuma ba da Allah da annabi Allah na ke roke ku yau ina roke ku ne Allah na tambaya ka ce da Allah da annabi da Allah ku gwamnati muku roke ku raba mu uku Fulani ta bi nashi Yibo ta bi nashi Yorubawa ta fita nashi mu ga wanda zai Allah zai rama aikin da muke yi ba ma jin dadin shi ba za mu iya kwanta waje ba ba za mu iya je gona ba ba za mu iya je wajen da kasuwa ba abin da kuka mana wulakanci da kuka fito da shi da ya mana yawa Allah nake roke ku ba Allah da Allah ka soka ka shigo cikin gwamnatin wannan ka cikin su da Allah na da Allah bi abin da ku raba mana Tinubu nake tambaya fa shine gwamnati da ya haka lokaci da Buhari yake wajen ba ku yi magana ba ku fito waje ku ce a raba ba amma lokacin da Tinubu yake waje yanzu kun ce ka fito ya ke sai ku raba mana Najeriya ba abin da cikin Najeriya ba komai kuma Najeriya ya riga ya raba mu uku ne ba ma jin yaren mu ba tunda kuka jin yaren Bahaushe yana da yaren shi Jibo yana da yaren shi, Yorubawa yana da yaren shi, kowa ya mulakata zona inda yaren shi yake. Kano State, Sokoto, Maiduguri, Katsina, kowa. A nan kasan Yorubawa, ko musulmai kun wallace kasan Yorubawa. Daga Lagos State, Ondo, Ibadan, Akure, Oyo, ko kasan Yorubawa ba inda ba
a wajen ba ma maka mulakancin da kuka muna mulakanci ba ma kashe ku da ku kuna kashe mu ba ma muku cuta da kuka muna cuta Allah annabi kuna ce da Allah da annabi in kuka ce da Allah da annabi bismillah sai ku kashe mutane haka ne Allah ya ce muku da Allah gwamnati ku raba mu gwamnati raba mu guda uku muke gwamnati ka raba mu guda uku gwamnati ka raba mu guda uku ba gwamnati ka raba muku ka raba mu please government divide us three. Yes. We beg you with the name of Father and Son. Amen. Government, please divide us. Yes. And your we are three. Yes. We are three. You know they hear our language. You know they hear Yoruba. Yoruba know they hear Igbo. You know they hear Hausa. So we are three. Our language is not the same thing. No. Exactly. Allah. Government kuraba mu ba mun gaji da Fulani da Igbo mun gaji da su a kasan mu. Fulani Bahaushe da Igbo, Hausa Igbo mun gaji da ku a kasan mu. Kowa ya je daban-daban. Kowa ya fita naka daban-daban. Ku je mu je namu. Ku je mu je namu. Kowa ya je da su. Ba ma son ku a garin mu. Mun gaji da ku, mun gaji mu zama da ku. Ku ba mutanen mai aiki, ba mutanen da Allah ya riga ya ce ya kamata mu dinga zona. Ku wannan Hausa Fulani mutanen dan banza ne ku wallahi dan banza dan banza ne ku ba mutane ba ku ba mutanen Allah ba da Allah gwamnati ku duba mu tununku da Allah ka duba mu ka raba mu ba ka raba mu mun Yarbawa ne ku Fulani ne ku Igbo ne kowa ya je daban-daban. Ẹ ṣé mo dúpẹ́ èmi ò gbọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tó tí ìyáàjẹ́ bàbá gbogbo nǹkan tó sọ yẹn bàbá mi dá padà fún wọn káwọn náà máa lọ nọ́ọ̀sì ẹ ya wèrè ni à ń sọ pé kọ́ pé wá sí mẹ́ta ìwọ ní kọ́ fi àwa Yorùbá sílẹ̀ o ẹ̀yin àti ìwọ àti Yorùbá ẹ̀yin àti Yorùbá fẹ́ jọ ṣe o yíbo ni kọ́ pín wa o abẹ́ tí ya wèrè ni lára kan náà àwọn bóyá àwọn lídà wọn ní ilẹ̀ Haúsá ni o lọ sọ pé kọ́ pín gbà táwọn Yíbò ti hàn wọ́n lè mọ̀ ẹ̀rí bójú tó bá rọlẹ̀ ní orẹ́ ń so ẹ̀rí pé káwọn náà ṣe bí táwọn Yíbò ṣe ń ṣe fún wọn ni tí wọ́n ṣe pé bí àwọn bàbá tó sọ pé ká gbọ́ ọmọlúwàbí arìndínlójú ọmọlúwàbí ṣẹ́ mọ̀ ni ẹ jẹ́ ìrora sọ kí bàbá Professor Aje Akintoye má gbọ́ arìndínlójú lójú ọmọlúwàbí máa tó ń pè lọ́mọlúwàbí ni ọ̀bọ̀ ń jọ súlè àwọn tó bá ń jẹ́ súlè ọ̀dẹ̀ ló ń pè lọ́mọlúwàbí ẹ jẹ́ ká gbọ́ ọmọlúwàbí sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin tẹ́ bá ń jẹ́ súlè ẹ má bínú ẹ má bínú ẹ tẹ́ bá ń jẹ́ súlè ọ̀dẹ̀ ló ń pè lọ́mọlúwàbí ẹ ká gbọ́ ọmọlúwàbí sẹ́gbẹ̀ẹ́ kan a máa gbọ́ ọmọlúwàbí wa padà tó bá yá a máa gbọ́ ọmọlúwàbí ẹ̀yin náà ẹ wá wò ṣé láwọn àgbàgbà ṣé ní àwọn problem ta ní nílẹ̀ Yorùbá wa àwọn àgbàlagbà wa àwọn politician wa àwọn religious leader wa àtàwọn ọba wa àwọn problem ta ní nìyẹn Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ àwọn tó jẹ́ wàhálà tó ń fún wa ní wàhálà nìyẹn nílẹ̀ ẹ̀yẹ wà wò ní ìsìn bàbá Adébóyè ṣe bí religious leader ni wọ́n ní December last year bàbá Adébóyè sọ pé káwọn redeem kí ó bá wọn redeem pé kí ebi ò jàjà ẹ̀sìn o ṣùgbọ́n gbà mí náà ó tọ̀rọ̀ tí o bá nínú ní sọ tọ̀rọ̀ tí o bá sọ pé yóò fẹ́ jàjà ẹ̀sìn kò ní máa sọ àwọn òótọ́ ọ̀rọ̀ kankan náà so ìgbà ní wọ́n ti jẹ́ pé èèyàn máa sọ náà ní kára èèyàn náà lè fúyẹ́ torí sísọ lọ̀rọ̀ èyí tá máa sọ tẹnu tó máa kó bá wa ní kọ́lọ́ má jẹ́ àsọ kẹnu ká má ti di ẹnu gbó bí ọwọ́ èèyàn máa sọ náà ní ṣe understand torí pé ibi tó ti jẹ́ kí n tún fẹ́ fa ọ̀rọ̀ bàbá Adébóyè yọ ní ìsìn ni wípé nǹkan tí yóò bá ṣe náà ni àríṣe àríkà ni bàbá wa kó tí yóò bá ṣe lè wọ́n máa sọ náà tó bá ṣe dáadáa sọ dáadáa náà ni tó bá dẹ̀ ṣe ìdàkejì èèyàn máa sọ náà ní sísọ lọ́rọ̀ ní December last year bàbá Adébóyè sọ fún gbogbo àwọn rìdíìmù pátápátá ó ní tó bá di January ó ní kó gba àwẹ̀ 100 days wípé lẹ́yìn 100 days yẹn wípé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fáwọn pé lẹ́yìn 100 days yẹn wípé tó bá ti gba àwẹ̀ yẹn o wípé Nàìjíríà máa dáa wípé dọ́là máa wálẹ̀ wípé oúnjẹ máa wà wípé kò ní síyàn mọ́ wípé ìgbésí ayé rere la máa gbé ní Nàìjíríà bí bàbá Adébóyè ṣe sọ nìyẹn mo lè jẹ́rìí àwọn ọmọ rìdíìmù mo ní àwọn ọmọ rìdíìmù kan ní eré àbí tí mo gbé yìí lẹ́yìn 100 days yẹn nígbà tí mo pàdé mi nínú ẹ̀ ìkan nínú wọn ní shopping mall àti ìrajà nígbà tí mo pàdé mi nínú wọn mo rò bí kò ṣe ṣáìsì mi mo bá pè mo ní alágbájá mo ní mo ní mi náà fẹ́ diet torí mi náà mo fẹ́ lose weight mo ní mi náà fẹ́ lose weight pé
kí lẹ wá ń ṣe tẹ́ fi lose weight o ó ní òun ò ṣe nǹkan pé ààwẹ̀ tó ní káwọn gbà wẹ̀ 100 days lòún ṣẹ̀ṣẹ̀ parí ìyẹn ní April nìyẹn o wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn ní January àwẹ̀ 100 days ó parí ní April mo rántí dáadáa tó lẹ́ni yẹn tí mo rí April ni ó ṣẹ̀ṣẹ̀ parí àwẹ̀ yẹn tán ni ó wá rú báyìí àwẹ̀ 100 days mo ní àwẹ̀ 100 days Ọlọ́run ti gbé mi gbà Ọlọ́run ti pèsè mi rẹ́ mi ò lè gbà mo ní mo rò bó ní nǹkan tẹ̀ ń ṣe ni torí mi náà fẹ́ lose weight mo fẹ́ ẹ̀mọ̀ kí kan slim kì í ṣe tààrẹ̀ o kí kan slim ẹ̀mọ̀ kò dá kéèyàn tóbi náà ó ti yẹ yín kò fẹ́ lẹ́pa díẹ̀ náà ni ó wá ní òun ṣẹ̀ṣẹ̀ gbà ni mo ní àwẹ̀ ló jẹ́ kẹrí báyìí Ọlọ́run agbàdúrà gbogbo wa aṣáàkìra wa alọ́tán so bàbá adébóyè tó wá sọ pé kí àkúdẹ̀ mọ́ ọmọ rìdíìmù máa ń gbọ́ ọtí bàbá yẹn bá sọ ọmọ rìdíìmù wọ́n láìkí bàbá yẹn èmi náà láìkí bàbá yẹn náà ṣùgbọ́n gbà mí náà bàbá yóò sọ tọrọ wọ́n rí ọjọ́ ọmọ rìdíìmù náà bí wọ́n sọ nǹkan kan nígbà ayé Jonathan bàbá yìí ṣe protest náà ó lè di protest náà tó fi lé Jonathan kúrò bẹ́ẹ̀ ó wá di ìgbáyé Tinubu nìsín ẹ wá wò ó pọ́nmọ wa ni bí gbogbo èèyàn ṣe ń mú àwẹ̀ lọ́sẹ̀ pé kọ́ máa gbà fíjọ́ kan kọ̀ndẹ́mù ìjọba yìí rí pé nǹkan tí ìjọba ṣe yóò dáa tàbí kẹ́tì ẹ̀kẹ́ iná lead protest bẹ́ẹ̀ ni ẹ wá sẹ́ pé kọ́ máa gbà àwẹ̀ lọ́rọ̀ kan ṣáà kì í má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ bàbá yìí wá sẹ́ pé káwọn ọmọ rìdíìmù gbàwẹ̀ wọ́n dẹ̀ gbàwẹ̀ ẹ̀yọ́ ọmọ rìdíìmù ẹ má wá fún mi o tẹ́ ẹ bá wá fún mi ẹ wo ara ń kan Gaza mi lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá wá fún mi mo ń ṣeré ni ẹ bá wà fún mi mi ò ń jà ọmọ jẹ́jẹ́ ni mi o mo yọ lẹ́gọ́ ẹnu ni mo níbi takara ajakara kéde ẹgbẹ́ èbú yẹn fi ṣe mí ni anyway so bàbá adébóyè wá sọ pé ọgbà àwẹ̀ láti January February March April 100 days ó tán ní April ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má tí bá parọ́ ẹ má bò mí ṣé láti ìgbà tí wọ́n ti gba àwẹ̀ yẹn tán ṣé Nàìjíríà dáa kọ́ bá dàbí irọ́ o èmi ò ní nǹkan tí bàbá lè defend ni máa sọ omi ní sọ nǹkan tí bà lè defend o fídíò yìí náà mo kàn fẹ́ gbé mẹ́mórì yìí báàkì ni torí mo tún fẹ́ sọ nǹkan tí bàbá Adébóyè tún sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí i last week ni mo tún fẹ́ sọ nǹkan mìíràn tún sọ but ẹ jẹ́ kí n gbé mẹ́mórì yìí báàkì kẹrántí èyí tó kọ́kọ́ sọ nípa ààwẹ̀ tó sọ pé kọ́ gba ààwẹ̀ 100 days yẹn tí ò mú nǹkan kan jáde o nínú ìlú yìí ààwẹ̀ kí ló kọ́ pẹ̀lú ààwẹ̀ ìlú yìí dẹ̀ ń dà wàhálà ní gbogbo county tí mo wà yìí mo fẹ́ lè sọ fún yín pé ṣọ́ọ̀ṣì ńlá kan tọ́ ní cathedral torí catholic country ní ìlú tí mo wà yìí ṣọ́ọ̀ṣì ńlá kan tọ́ ní bá máa lọ ẹ̀ wàhálà níjọ́ Sunday wọ́n ṣe ìsìn wọn pẹ́ jù wọ́n náà wà ní sí wọn. àdúrà wọn dẹ̀kẹ́ lélẹ̀ in the name of the Father and of the Son and of the Holy Spirit amen Holy Mary Mother of God pray for me kìnnìkan ṣe kìnnìkan wọ́n náà wà ní tó bá ti kọjá wọ́n náà wà kò sí nǹkan tó ń ṣe mọ́ Ọlọ́run dẹ̀ gbàdúrà wọn ṣé dandan ni ká kú sí ṣọ́ọ̀ṣì ni ẹ̀ ṣe ìṣòro ìṣọ̀sán ìjọsọ alẹ́ ìṣọ́ obìnrin mi ò ráyè tọkọ mọ́ nínú ilé ó dádí ni àwọn pásítọ̀ dẹ̀ báyàwó wọn sùn ó ń báyàwó àwọn ọkọ ọlọ́kọ sùn ìyàwó oníyàwó sùn bẹ́ẹ̀ ni ìyẹn ò tẹ̀ ń ṣọ́ ìyẹn ò kàn mí ná ọ̀tọ̀ ni ń ta fẹ́ sọ so bàbá Adébóyè tó wá sẹ́ pé kọ́ gbàwẹ̀ ẹ jẹ́ kí n gbé mọ́múrin yín báàkì ká ẹ lè rántí wípé bàbá yìí sọ bẹ́ẹ̀ o ọ̀dọ̀ èdè sí ti kọjá o. Yesterday, just as I expected, I came across one of Nigeria's biggest church leaders declaring 100 days of fasting for Nigeria. He said the country will soon experience peace after the church's 100-day fast is over. Now, it will be... ó ní lára àwọn biggest religious leader ní Nàìjíríà tó sọ pé kán gba àwẹ̀ 100 days pé tó bá ti gba àwẹ̀ 100 days yẹn tán pé country máa ní peace ìgbésí ayé rere máa wà gbogbo nǹkan máa peace ìfọkànbalẹ̀ máa wà ní Nàìjíríà April ni o May June July láwa yìí o peace happiness pieces rẹ̀ rí báyìí. Completely delusional to think that these people do not know that these prayers and fasting absolutely do nothing to improve Nigeria's trajectory. Yet every new year, we start with these prayers for a better Nigeria. So I'm asking this morning, what more do you want God to do for Nigeria? Because if nations across the world were to argue as to who is God's favorite child, Nigeria will undoubtedly be seen as one of God's favorite children. God gave Nigeria everything, way more natural and human resources than most countries on earth. Arable land, no natural disasters, fantastic weather for agriculture, some of the most brilliant minds on earth. A people with the skills to thrive in any part of the world that we have found. God didn't fail Nigeria one bit. Nigerians failed Nigeria. God gave this nation fertile soil, rivers that flow like veins through the heart of the nation. Nigeria is not lacking in blessings that we need to pray for. It is instead drowning in gross mismanagement. So again, what more do you want God to do for Nigeria as you fast for 100 days? 100 days. What more is God meant to do for our country?
to choose your leaders for you, to help you jail your corrupt politicians, to help you properly utilize all the vast resources that he has already blessed us with. There's almost no nation on the continent that should have been at par with Nigeria in development and quality of life for its citizens. If you think about just the wealth we should have from oil alone, take a look at what other countries have done with their own oil wealth. Think of what the Niger Delta alone could look like if we managed our resources better. So stop praying to God to bless Nigeria. He's already blessed us beyond what we could ever imagine. And again, when you are calling on God to save Nigeria, what exactly do you want him to do? God is not going to run your elections for you. He's not going to run your justice system for you. He will not create a better constitution for Nigeria. All of those things were left for you to handle as Nigerians, the best that you could. But instead, we've allowed the worst to rule over us. We've placed tribe and religion over prosperity as a nation. We've allowed the destruction of our institutions by our fellow citizens. God didn't abandon Nigeria. Nigerians instead have laid our bed this way, and so we must lie on it. Your National Assembly members are singing on your mandate, we shall stand. One state governor cannot read his own budget figures. One state governor paid his children's school fees till graduation and is currently being welcomed home like a hero. Where do you want God to step in here? If your governor can't read his own budget figures, what do you want God to do in a situation like that? Again, we have laid our bed. Let us lie. Good morning, Nigerians. Pastor, ẹ tún máa gbọ́ nǹkan tí Pastor Adébóyè tó wá sọ báyìí nísìn. Ẹ tún máa gbọ́ nǹkan tó sọ Pastor Adébóyè. Lẹ́yìn tó sọ pé kọ́ gbà wọ́n 100 days, tó gbà wọ́n 100 days, tí kò sí tátà lójú yányàn, wọ́n ní peace máa wà. Ohun tí ọmọ Nàìjíríà ń tọ́ rí nísìn, pieces lọ rí báyìí nísìn, pieces ní lọ́wọ́ báyìí nísìn. Òun lélẹ́yìí o, Tribune ni o, Bàbá Adébóyè ló ti ẹ̀ṣẹ̀ gbélé ìjáde o. Ẹ jẹ́ ìfi wọ̀nyí o, ẹ tún gbọ́ nǹkan tí Bàbá Adébóyè fẹ́ sọ tó tún sọ báyìí nísìn o. Èmi ò mọ̀ pàgbà anyway ẹ ṣàjẹ ẹ wò ẹ má jẹ́ sọ ọ̀pọ̀ tí mo fẹ́ sọ yìí ṣá. Bàbá Adébóyè tún lélẹ́yìí o, ó ní Pastor Adébóyè set to lead national prayer season over economic hardship. Bàbá Adébóyè tún fẹ́ bẹ̀rẹ̀ prayer mi. Bàbá Adébóyè set to lead national prayer season over economic hardship. Another prayer mi tún nìyẹn o. Ó ti fi òun ni Pastor Enoch Adébóyè, General Overseer of Redeemed Christian Church of God (RCCCG), will lead a national prayer season in July tawa, aimed at seeking divine intervention for the restoration of Nigeria's struggling economy. ṣàdúrà la fẹ́ fi ṣe Fúlàní tó ń pa wá ni, tó ń pa àwọn àgbẹ̀ wa. Ṣé àdúrà la fẹ́ fi ṣe iṣẹ́ tí ò sí ní Nàìjíríà nígbà tó jẹ́ pé bóyá anyway. Only the prayer season will take place during the church monthly Thanksgiving service. Team divine intervention at RCCCG National Headquarters in Oyingbo, Lagos. Anyway, ó pọ̀, èmi ò ráyè gbogbo òyìnbó ọ̀hún náà, gbogbo ẹ̀ pọ̀ ṣá. Nǹkan tó ṣàkọsílẹ̀ náà ṣá ni pé another prayer tún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ní ìsìn ní July. Another prayer tún ti fẹ́ bẹ̀rẹ̀ ní July yìí torí Ọlọ́run o. Ẹgbẹ́ tún máa ráwọn èèyàn tó tún máa rọ́ síbẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wake up, irọ́ ló ń pa fún yín. Ní ìṣẹ́ pọ́lọ́mù sí o, Ọlọ́run wà, ṣùgbọ́n bàbá làwọn ni. Wọ́n bí tí Pastor Adébóyè kọ́lé sí ni ẹgbẹ́ omi, ayé orí omi ló ń jẹ. Ó tẹ́ pé atẹ́gùn tó máa fẹ́ sùn wọ́n bẹ̀ báyìí nísìn. Atẹ́gùn tó máa fẹ́ sùn. Ṣé mo parọ́ brọ́dà mi? Atẹ́gùn tó máa gbà báyìí ayé orí omi ló ń jẹ. Wọ́n ọmọ ìyàbọ̀ ṣe wáyé Ọlọ́run dẹ̀ jẹ́ káwọn ọmọ ìyà bí ìgbàdúrà pé káwọn ọmọ ìyà wọn ò ní mọ̀ ìyà. Tó ń sọ pé kẹ́yìn máa gbàdúrà Olúwa o gbogbo àwọn tó ń ṣe kíní kọjá èmi ò ṣe gbàdúrà gbà Ọlọ́run gbàdúrà gbà o, ṣùgbọ́n wọn bá nìyẹn. Church mélòó ló wà bí báyìí 1 hour prayer ni. Pastor Adébóyè tó ń sọ yìí bí èmi ò mọ̀ ni o, ẹ correct mi tí bá ṣe mistake. Pastor Adébóyè yìí mi ìròbí kọ́bí yọ ní company o, but wọ́n ní ṣẹ́mọ̀yé churches tí Pastor Adébóyè ní Nàìjíríà yẹn 5,000 churches ní Pastor Adébóyè ní Nàìjíríà, gbogbo di owó Nàìjíríà. Pastor Adébóyè tó ń sọ̀rọ̀ yìí mi ò rò pé bóyá ó nílé iṣẹ́ kankan, tààràtàrà ní Nàìjíríà yẹn mi rò tó bá ní náà kò tó church tán ní 5,000 churches lọ ní. Yes bẹ́ẹ̀ ni 5,000 churches lọ ní Nàìjíríà.
bẹ́ẹ̀ ni 5,000 churches lọ ní wọn ò ní company kankan tààràtàrà 5,000 churches lọ ní ṣé bí òun náà ní pásítọ̀ Oyèdépò sọ pé ìyẹn náà mo gbé wá bí i ṣe mọ́ǹtì náà ni tí pásítọ̀ Oyèdépò sọ pé òun ti promise Jesus pé kóun tó kún kóun máa ní 1,000 churches. Scam ni wọ́n fi scam wa ni ìyẹn yìí ra ẹ̀yin ọmọ ìyá mi ẹ wake up ẹ̀yin ọmọ ìyá mi ẹ wake up ọlọ́run òróró báyìí ọlọ́run òróró ẹ jẹ́ kí n sọ fún yín àwọn òyìnbó yìí mí nínú àwọn òyìnbó yìí níbi tí mo ti ra mọ́tò mi gáràjì ni mo ti ra mọ́tò mi máa ń tó wà ń bẹ mo ṣàmọ́ bákanbákan ni mi ní parọ́ fún yín tẹ bá rí company gáràjì tó ti ń ta mọ́tò oh my god tẹ bá rí àwọn mọ́tò mo ti kọjá ìyè mi nígbà tí wọ́n kọ́ débẹ̀ tí mo fẹ́ ra mọ́tò yẹn bá ti kọ́ débẹ̀ báyìí ọgbẹ́ kan ní ìkọ́kọ́ mọ páìsì ẹ̀ kò sí páìsì lórí ẹ̀ mo ní èlò ní mọ́tò yìí ń tó dáhùn ọ̀lẹ́ ara mi ọ̀lẹ́ tí ò ní ṣe lápá ń tó dáhùn ọ̀lẹ́ ń bá rí mọ́tò yẹn ń bá lọ náà mo ní èlò ní mọ́tò yìí wọ́n bá sọ pé 80,000 euro ẹ bá mi ṣe ní náírà ẹjọ́ mi mọ iye owó mo ti dàpá bí o mi ò lè káyé tó jẹ́ ní náírà wọ́n ní 80,000 euro ní mọ́tò yẹn èmi rẹ̀ bí gbogbo yẹn máa mú ọlá bọ́dé nǹkan tí mo lè ra ni mo náà ti ń ga pa pé tí n bá ra mọ́tò yìí tí n bá jókòó sínú mọ́tò yìí báyìí mọ̀ orí pé wọ́n láì mi ì tiẹ̀ sọ nǹkan kan mú turn back ni bá lọ sẹ́lẹ̀gbẹ́ gẹ́gẹ́ ara mi ibi tí mo bọ̀rọ̀ lọ ni pé tẹ bá rí máa yìí o wà láì kó lọ ṣọ́ọ̀ṣì rí o kò lọ ṣọ́ọ̀ṣì mi tẹ̀ bí kò bí ọmọ bá ṣe ń gbàdúrà o ọkàn yàn nígbàgbọ́ yẹn jọ torí Ọlọ́run èwo ni ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ ẹ wò kéèyàn wà nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ tọkùnrin bá ti mọ́ tí ò ti ro tọmọlàkejì ẹ̀ láìda tí ò ti robi sí èèyàn tó dẹ̀ ń ṣàánú tó ń ṣe ohun tọ́lọ́run fẹ́ àwẹ̀ níbí báyìí náà àwọn ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó bá gbé nínú tí mo wà yìí bó ṣe máa ń gbàwẹ̀ wọn bó ṣe tó bá ṣe pé kó gbàwẹ̀ tó bá wọ́n ń gbàwẹ̀ ṣùgbọ́n tó bá ṣe gbàwẹ̀ pé wọ́n ti ẹ̀ dídì yan àwẹ̀ fún wọn tó bá yẹ pé ṣokoléètì ni wọ́n láìkì ṣáàrí ṣokoléètì yẹn ò ní jẹ ṣokoléètì yẹn tílẹ̀ gbọ́ ẹ máa fi ṣù ọgbọ́n bó ṣe ń gbàwẹ̀ ni wọ́n tó bá yẹ pé ráìsì ló mọ̀ jẹ tó bá ṣe pé kẹ́ gbàwẹ̀ nínú ìlú tó bá ṣe pé kẹ́ gbàwẹ̀ 3 days nínú ìlú yìí ṣáàrí ráìsì tó mọ̀ jẹ yẹn tó jẹ́ pé òun ní best food yẹn o gbọ́dọ̀ jẹ fún 3 days yẹn bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè bá wọn ẹ̀jẹ̀ tó o gbọ́dọ̀ jẹ ìyẹn ló pè láwẹ̀ pé torí pé ihun tó mú ẹ̀jẹ̀ ò rí jẹ gbà yẹn nǹkan mi ló jẹ àwẹ̀ nìyẹn o Ọlọ́run dẹ̀ ń gbàdúrà wọn láyé Ọlọ́run gbàdúrà wọn ìwọ wà ní pé kọ́ ní kẹ́ máa gbà àwẹ̀ 40 days lẹ́yìn tẹ́ gbà tán kọ́ Ọlọ́run dáríjì mi Ọlọ́run gbàdúrà o Ọlọ́run gbàdúrà sí ṣùgbọ́n kì í ṣe bó ṣe fi brainwash wa ní Nàìjíríà yẹn bẹ́ẹ̀ ni 5,000 churches ni bàbá Adébóyè ní Nàìjíríà Oyèdépò mi ìmọ̀ ẹni tóun tí ní báyìí tó sẹ́ kóun sọ fún Jésù pé kóun tó kú pé òun máa ní 1,000 churches adigun tiẹ̀ sí èyí tó tiẹ̀ rò wípé company nínú wọn churches business center ni o ẹ̀yin ọmọ ìyá mi ẹ má sùn Nàìjíríà ò lè dá mọ́ àlùbáríkà kankan ò sí ní Nàìjíríà ẹ̀ lè rà àlùbáríkà kankan Nàìjíríà mọ́ àlàáfíà ò lè jáde láti Nàìjíríà mọ́ ẹ tú wa sílẹ̀ jẹ́ ká máa lọ yín bàbá yìí ẹ tú wa sílẹ̀ ẹ má fọ̀rọ̀ ẹnu gbé wa dé ẹ̀yìn gbádùn àwọn ọmọdé yín rún pa ni ẹ̀yin náà lè máa pèsè òru lè máa pèsè ọ̀sán lè máa pèsè alẹ́ ìyá kan ló ń ṣe orogún yẹn ló ń ṣe ọba náà ẹ jẹ́ ká máa wò bí pé bóyá ayé ń ṣe wà ní ìfẹ́ kò sáyé ayé wà ṣùgbọ́n kí ló dé ṣé Ọlọ́run ṣé Nàìjíríà ní Jésù gbé Jésù àbí báwo ló ṣe ń sọ ṣé Nàìjíríà ní Jésù gbé ni kí ló dé ṣé àwọn la pa Jésù ṣé Nàìjíríà ló pa Jésù ni kí ló dé tẹ̀sẹ̀ múlẹ̀ ayé àwọn ọmọ Nàìjíríà lè kókókókó báyìí àwọn British ń ṣe titi wa fún wa ẹ̀yin náà ẹ̀yin tẹ́tún jẹ́ leaders and elders ẹ̀yin ọba ẹ̀yin religious leader ẹ̀yin politician wa ẹ̀yin náà tún ń ṣe titi wa fún wa ẹ wo àwa ní ká jí ẹ mọ̀ kí mo máa ń sọ láti 50 láti ṣẹ́rí Ọlọ́run ọba ó kẹjẹ ìgbé láti 40 wá sókè báyìí láti gbé láti àwọn 40 wá sókè báyìí àwa la lè gbára wa sílẹ̀ o ṣẹ̀rí àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọ nǹkan kan kolos ṣíṣà ṣe gbogbo èmi ní fẹnu jáfètè jáfi gbogbo ẹja wọ́n ti wọ́n kò fẹ́ balẹ̀ ayé àwọn youth wa jẹ́ ni ṣọ́ọ̀ṣì ni tẹ bá rí sísí mi báyìí ṣọ́ọ̀ṣì ló máa wà látàárọ̀ ṣúlẹ̀ kò síṣẹ́ kò sí nǹkan kan ní company àwọn la máa gbára wa sílẹ̀ o àwọn British dẹ̀ design Nàìjíríà láti design Nàìjíríà pé kí Nàìjíríà kò ṣoríire bẹ́ẹ̀ ni torí pé wọ́n rí jẹ nínú àwọn mineral resources wa so wọn ò dẹ̀ lè fẹ́ kójú wa là wọn ò lè fẹ́ kí Nàìjíríà ṣoríire inú wọn dùn bá ṣe ń jẹyà yìí ṣé bí tó ẹ̀ lọ ṣe rán nígbà tá a gbé lẹ́tà lọ sí number 10 Downing Street tọ́rọ secretary wọn wá ní British àwọn British tọ́rọ David Lammy wá wípé ó wá bá wa ní Nàìjíríà pé kó pẹ̀tù sí wa nínú pé kọ́ máa wọrí pé tó máa wá bí 2075 pé 2075 pé Nàìjíríà máa dáa
àwọn leader wa dẹ̀ ń gbọ́ o, àwọn religious leader wa ń gbọ́ o, àwọn politician wa gbọ́ o, àwọn leaders and elders wa gbọ́ o. Tí David Lammy sọ pé tó wọ́n máa fi di 2075 50 years to this time Nàìjíríà máa dáa, ẹjọ́ tó lọ ẹ̀ka 50 years mọ́ èjì mi kọ́lọ́ jẹ́ ìṣìwà láyé pé lálàáfíà rẹ̀ mú gùn 50 years mọ́ èjì mi orí ọ̀fẹ́ ni mo rí gbà tó bá jẹ́ bẹ́ẹ̀ 50 years rí pé wọ́n sọ fún yín pé ìyá 50 years lẹ́sìn máa jẹ nìyẹn. Ẹ jẹ́ ká jẹ́ àwọn ọmọ agbára wa sílẹ̀. Àwọn bàbá yóò ráyè títí wa, bàbá ìbá tó kún ó ti gbà tí Buhari lọ báyìí ní síta ló tẹ̀lé Buhari ọ̀ràn yóò ti lọ́n títí ó ti fi wá sílẹ̀ náà nìyẹn. Ẹ wo tí Buhari ṣe nígbà cashless, ẹ wo àwọn èèyàn tó kú nígbà cashless, ó ti bá ti tiẹ̀ lọ nìyẹn. Àwọn nǹkan tó dọ̀ tẹ́ kéèyàn ṣe òun àwa la máa dìde bàbá Professor Aje Akintoye lè sọ fún wa wípé ẹ lọ jà, wọn ò lè sọ bẹ́ẹ̀, bàbá ìgbàlagbà bàbá dáadáa ni bàbá yẹn, wọn ò lè sọ bẹ́ẹ̀ fún wa. Aláṣiṣe ló máa ti ṣe ara ẹ̀, àwọn la máa ti ṣe ara wa, torí àwọn British design Nàìjíríà láti ní pé kí Nàìjíríà kó fọ́ọ̀lù ni Ọlọ́run ọba kẹ́wọ́, torí pé ọmọ Nàìjíríà strong gan ni o. Ìwò tá à ń wà parò bíi káfíńdálá ni, orí ẹyẹ ni òpẹyẹ ni. Àwọn British wọn ò gbàdúrà, wọn fẹ́ ká ní láárí rárá. Ọlọ́run ẹ wo Burkina Faso lẹ́lẹ́bẹ̀ẹ́ wọ́n máa sọ pé giant of Africa mo ti ń fast jù tí ló bá bí mi ní bá mi ṣàkóso àti ìṣẹ́ sọ pé kí ọ̀rọ̀ máa sọ̀rọ̀ wọ́n ní mo máa ń fast pé kí ọ̀rọ̀ máa sọ̀rọ̀. Ẹ wo wọ́n pè wá ní giant of Africa giant of ant ni wá. Burkina Faso ti gba ayé mọ́ wa lọ́wọ́. Ẹ lọ wo nǹkan ribiribi tó ń ṣe Burkina Faso báyìí nísìnyí. Wọ́n ní orílẹ̀-èdè ti ń bàjẹ́, amókùn ẹrù ẹwọ́ olókè lẹ́ ń wò ẹ̀wò ìsàlẹ̀ títí wa ìsàlẹ̀ lẹ́ ń wò ẹ̀wò kèní bẹ́ẹ̀ ni amókùn ẹrù ẹwọ́ ni ìsàlẹ̀ lẹ́ ń wò ẹ̀wò kèní àtòkèní tọ̀dọ̀ wa ti wọ́ títọ́ àwọn olórí wa àti òkè ló ti wọ́ wà torí àwọn bàbá ta ní àwọn bàbá tí ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni àwọn bàbá tí ò ráyè títí wa ni àwọn bàbá tó jẹ́ pé bámúbámú ni mo yó lọ̀rọ̀ wọn mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni làwọn bàbá ta ní báyìí nísìnyí àwọn ọlọ́mọ agbára wa sílẹ̀ kọ́ bàbá yìí kọ́ bàbá lé ayé wa jẹ́ o àwọn ọlọ́mọ agbára wa sílẹ̀ torí pé Nàìjíríà wọn ò dísáyẹ̀ pé kí Nàìjíríà kò dẹ̀ lè dá mọ́ta bá ń bá báyìí lọ torí pé strong ni o àwọn Nàìjíríà rọ́pò òkú síbi tá a dé báyìí táàkì tí kò kí bá wa lára mu ni bẹ́ẹ̀ ni torí àrọ́pò ọdún mélòó la fẹ́ ṣe gbogbo yẹn dà tí ọba wálé ayé ó máa ń ní ìsinmi ni ṣé o gbọ́dọ̀ máa jagun tó fi kú ni kó má tiẹ̀ sí pé bóyá bí ọdún 5 àbọ̀dún 10 báyìí ní Nàìjíríà tiẹ̀ fi ní ìgbádùn láti ọjọ́ ti bí èmi ò rí ìgbádùn wọn kan Nàìjíríà mo dúpẹ́ fún Ọlọ́run tó dẹ̀ mi sí Ọlọ́run mú mi kó nínú yàrá yìí ní ìsinmi nígbà tí mo wà Nàìjíríà àyímọ́ náà ni àyímọ́ kì í pọlọ́kọ̀ ni àyímọ́ kì í pọlọ́kọ̀ láti ṣe ọdún mélòó la fẹ́ ṣe gbogbo yẹn dà 1914 amalgamation dẹ̀ ti expire ní 2014 ó lè yẹ ká máa lọ òyìnbó tí ó tó ìbò bá ṣe nǹkan máa expire tó bá ti expire báyẹn ti máa rí kíní yẹn tó ti ń bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti fi expiring date sí àwọn tó ń so wá pọ̀ wọ́n fi expiring date sí wọ́n di tó bá ti 1914 tó amalgamate wọ́n tó bá ti di 2014 pé Nàìjíríà ti expire nìyẹn Nàìjíríà ti expire kí ló tẹ̀ sọ torí pé ti expire náà làṣírí wọ́n ṣe tú láti 2014 báyìí nísìn torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ̀ wípé ó yẹ ká lọ akọ̀ ń yímọ̀ àdá ni in fact nígbà tó ti bí mi sáyé báyìí làwọn ìyá mi ti sọ pé àdá náà làwọn àti mo fi kúrò ní Nàìjíríà ṣùgbọ́n pàtó tí wọ́n á expire ohun èèyàn olóhùn Ọlọ́run nígbà tó ti fi plus sí pé 2014 ló máa expire tó ti wá expire ní 2014 yẹn àti 2014 làjírí Nàìjíríà ti ń tú sáwọn ọmọ Nàìjíríà sáwọn atọ́lọ́hún dáadáa níta ríran nítorí àwọn ọmọ àlè kan wà tó jẹ́ pé wọn ò tí ì rí nǹkan kan tó ṣẹlẹ̀ sí Nàìjíríà o Nàìjíríà ṣì ń bá wọn lára mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo anọ́kọ̀ la máa ṣoríire gbogbo akọ́ la máa bímọ tá a bá wálé ayé gbogbo anọ́kọ̀ la máa kọ́lé àwọn kan wà tó jẹ́ pé orí burúkú lọ gbé wá látọ̀ ọ̀run orí burúkú yẹn náà dẹ̀ lọ́ máa ṣe sọ̀rọ̀ dẹ̀ sì máa rí lójú ọ báyìí ní pé Nàìjíríà dání even kí Nàìjíríà kí wọ́n máa ju bọ́ọ̀bù káàkiri gbogbo Nàìjíríà wọ́n sì máa ṣe pé Nàìjíríà dání torí pé olórí burúkú ni wọ́n orí burúkú lọ gbé wá látọ̀ ọ̀run adúpẹ́ pé Ọlọ́run àwa mọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn tọ́lọ́run wá kà yẹ báyìí ní ìsìtáwá rí pé Nàìjíríà ti fọ́ká Nàìjíríà ti táfúká Nàìjíríà ò lè dá mọ́ pé láti 2014 yẹn báyìí àwa ni ká wá dìde àwa ni ká dìde ká gbára wa sílẹ̀ ká jà fitafita torí pé Nàìjíríà ò lè dá mọ́ kò sí àlùbáríkà kankan mọ́ ní Nàìjíríà ti expire láti 2014 Nàìjíríà ò lè dá mọ́ bẹ́ẹ̀ ni àwọn religious leader àwọn ló ń ba Nàìjíríà jẹ́ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ kì í ṣe gbogbo ọba àwọn ọba kọ̀ọ̀kan dá o àwọn ọba kọ̀ọ̀kan dá àwọn ọba tó ṣe ń fi bí ìsọ̀rọ̀ bí ọba Olúwo àwọn ọba Fúlàní nìyẹn o but àwọn ọba kọ̀ọ̀kan dá àwọn politician ń ba Nàìjíríà jẹ́ àwọn leaders and elders wọ́n ń ba Nàìjíríà jẹ́ àwọn ọba ń ba Nàìjíríà jẹ́ àwọn religious leader ń ba Nàìjíríà jẹ́ àwọn ní ká gbára wa sílẹ̀ àwọn àgbààgbà yìí lọ́ fi wá síbi tá a wà yìí ẹjọ́ torí ọlọ́ láti bàtọ́ tí ń pààyàn ìjọ wo ni bàbá Adébóyè sọ kó tiẹ̀ sọ̀rọ̀ jáde yìí pé ọkọ̀ tẹ̀ ní the protest ṣé wọ́n ní the protest wọ́n ṣe protest fún Jonathan gbàdí Jonathan wà bẹ̀tọ́ fẹ́ ní Jonathan lọ́nà reason ni pé torí Olúrẹ̀mí Tinubu pásítọ̀ wọn ni lára àwọn pásítọ̀ wọn ní rìdíìmù ni bàbá kékeré bàbá Ọ̀ṣínbàjò pásítọ̀ wọn ní rìdíìmù náà ni
so wọ́n fẹ́ ta lé ṣíṣe ò bá gbèbí kí n ṣe elégbò ọ̀ṣẹ̀ protest fún Jonathan ṣe protest báyìí ní ìsìn fún kọ́tẹ̀ ṣe protest pé bàbá Tinubu wọ́n pa àwọn ọmọ rìdíìmù kọ́tẹ̀ má jà fún ọmọ Nàìjíríà wọ́n jà fún ọmọ rìdíìmù wọn nìkan irọ́ náà ni kò dáa àbòsí ò dáa Ọlọ́run kan sọ nínú Al-Qur'an ó ní àsúlẹ́mí sílẹ̀mọ́ tí àwọn lè kí àwọn ẹ má bínú àwọn kí ó ta kọ́ kékeré yẹn ni mo ṣe há sórí mi tí n bá pè dáadáa yẹn mùsùlùmí ní ìbèdè yín jẹ́ àsúlẹ́mí sílẹ̀mọ́ tí àwọn lè kí àwọn alábòsí òkùnkùn ni wọ́n lọ́jọ́ ń gbèdé àlùkí àwọn àbòsí ò dáa wọ́n ní kéèyàn dá ẹjọ́ bó bá ṣe rí náà ni kéèyàn má ṣàbòsí wọ́n ní o bá gbàlagbà lójú ọ̀nà ó ní kó yẹ lọ́gbọ̀n ó mọ̀ bí yóò ló bá dàgbà ni ó dábẹ́ yẹn kò dábẹ́ yẹn ẹ má rò pé bí a tún ní pé ó jẹ́ ọmọ titi wa ni ọmọ tí a ní tọmọ tí wọ́n dẹ̀ ń tì wá wọgbó lọ tọmọ tí wọ́n dẹ̀ rí pọ́npọ́n tọmọ wa ò sọ̀rọ̀ kan tọmọ tí wọ́n rí pé wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá wọ́n ṣí bọ́dà north tọmọ tí wọ́n tó ti lọ bí ọdún méjì àbọ̀ báyìí tọmọ tí wọ́n ò ṣí bọ́dà ilẹ̀ Yorùbá tọmọ tí wọ́n rí pé kò síṣẹ́ fáwọn yúùtù wọ́n ti ń ṣe wúkọ̀p ló ń ṣe àrísítò ló ń ṣe àwọn bọ́ìsì náà ẹ̀wùn yahoo ni ẹ̀wùn ṣíṣà fẹnujáfẹ̀tẹ̀jà lọ́dà tí wọ́n sọ ìjà ọ̀pẹ̀ka ọjẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ tọmọ tí wọ́n dẹ̀ kó gba ọmọ títí ẹ̀ gbogbo ọmọ iṣẹ́ tó kó sílùú òyìnbó tó ralé fún wọn nílùú òyìnbó bẹ́ẹ̀ ni tọmọ tí wọ́n dẹ̀ ń fẹ́ fi ọmọ títí ẹ̀ ọmọ títí ẹ̀ ọkùnrin tó fẹ́ fi jẹ gọ́fúnà tọmọ tí wọ́n dẹ̀ mú ìyàwó títí ẹ̀ tó fi jẹ first lady tó ṣe ọ́fíìsì first lady fún l'Àbújá tọmọ tí wọ́n dẹ̀ tó ra yá ọkọ̀ ojú omi tọmọ tí wọ́n dẹ̀ ra private jet tọmọ tí wọ́n renovate ilé tọmọ tí wọ́n tó ní oil block tọmọ tí wọ́n ní refinery tọmọ tí wọ́n dẹ̀ fowó owó Nàìjíríà tẹ́bí dẹ̀ ń pa wá ẹ̀dẹ̀ sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsì bí ọmọ ẹlòmíì kó dá o ẹ tún wá sílẹ̀ jẹ́ ká máa lọ ọmọ Yorùbá tẹ́ẹ̀bà jẹ́ ká tètè fi tẹ́ẹ̀bà jẹ́ ká jà fitafita tẹ́ẹ̀bà jẹ́ ká jà fitafita ká gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn bàbá yìí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni wà láìtàláì sọ́bìlà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni ìyá tó ní ilẹ̀ nu ẹ mọ bí yẹn ni Dracula ṣe rí wọ́n máa ń sọ Dracula eyín ẹnu Dracula tó bá yá àyàn jẹ báyìí ó máa jẹ onítọ̀hún kegun ni wà láyé ẹni ríṣẹ́sì sẹ ní rómi ara ní rẹ́gí ara ní ríṣan ara ní rígun ara ní rí ìkọ̀kan nínú ogun ara àwọn fún ara aláṣẹ ló mà ti ṣe ara o àwọn fún ara máa gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn pípì wọn nífẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ ni àìjẹ́bẹ̀ bí Nàìjíríà ṣe máa wà ní bó ṣe máa bá kú nìyẹn bẹ́ẹ̀ ni òun ní ìsìn gbogbo bó ṣe ń jiyàn gbé bó ṣe ń pààyàn bó ṣe ń ṣe oríṣiríṣi kó kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ campaign 2027 báyìí nísìn wọ́n ti bẹ̀rẹ̀ campaign wọ́n máa fún yín ní dèrèkà kan 5,000 àti àǹkárá ẹ máa hàn your mandate you shall stand ṣe bẹ̀rẹ̀ ya ni o èmi dẹ̀ mọ̀ ipá máa lọ bẹ́ẹ̀ kúlẹ̀ kú ẹ̀yin ìjọba wa máa lọ kò sí ní tẹ́fì lè ṣe bẹ́ẹ̀ ni orí ẹ̀ mú àná èyí ò lè gbòmìnira nírọ̀rùn òmìnira òun ṣe Christmas gift ihun tó dà òun fẹ́ kọ́ ṣe òun ihun tó dà òun fẹ́ kẹ́ ṣe òun bẹ́ẹ̀ kúlẹ̀ kú a máa lọ bẹ́ẹ̀ ni a máa lọ ẹ wá wo bàbá Jaga o wọ́n ní báwo ló ṣe máa ń sọ yìí ẹnu mi ò kálù àkúkú ìjòyè ó sọ jẹnu mi ò kálù lọ bàbá Tinubu mo fẹ́ fídíò bàbá Tinubu wọn ni bàbá Tinubu ó sọ pé I'm calling on all politicians mo kọ sílẹ̀ I'm calling on all politician office holder most especially sitting governor they should be very careful I've been sending you trillions but you are not doing anything with it most especially infrastructural and human development projects only squandering most especially infrastructure but you are not doing anything with it most especially infrastructure and human development projects only squandering be careful nothing lasts forever one day we will account for it before the Almighty God. Tinubu warned Nigerian governor. Wọ́n ní ilé sanmi ó dùn joyè lọ. Àkúkú joyè ó sàn ju ẹnu mi ò kálù lọ. Bàbá Tinubu, Nàìjíríà ti tóbi ju tí pírẹsidẹ́ǹtì kan lè máa control lọ 250 million. Ẹ má misquote mi o, kì í ṣe pé bí Amẹ́ríkà náà tóbi o. Àwọn ìlú kọ̀ọ̀kan náà wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n tóbi o. Bẹ́ẹ̀ ni irú island tèmi náà wáyé nísìn ṣe bí abẹ́ ẹ̀wọ̀n kínní lọ́wọ́ abẹ́ UK lọ́wọ́ tẹ́lẹ̀ ó dà pé àwọn àti Scotland wọ́n ṣàpọ̀tọ́ kóra àwọn jọ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ tóbi náà ṣùgbọ́n á jẹ́ pé ìlú tó wà organize fún ara ẹ̀ ìlú tó mọ ohun tó ń ṣe ìlú tó rí wọ́n pé ìlú tó jẹ́ pé leader wọn orí ẹ̀ pé ìlú tí kì í ṣe pé corruption ti jẹ ilé ayé wọn ti jẹ ìfun wọn ti jẹ ìdán wọn bẹ́ẹ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ máa work
ló máa jẹ́ pé a máa pọ̀ a dẹ̀ máa rí ìjọba yẹn ṣe. Nàìjíríà ti bàjẹ́, Nàìjíríà ti dàrú, corruption ti jẹ ilé ayé wọn, ti jẹ fún wọn débi ju pé kọ́ wá kí president kan kó wá sẹ́ pé òun fẹ́ máa control èèyàn 250 million kò lè work bẹ́ẹ̀ ni kò lè work torí ẹ̀ ló jẹ́ pé oníkálukú máa lọ ni kí oníkálukú wá lo mineral resources tí Ọlọ́run fún wa á fi tún ìlú wa ṣe. Bàbá Tinubu ẹ lè rí Nàìjíríà control 250 million ni àwọn Fúlàní ò ní jẹ́ kẹ́rí control, àwọn Kàbọ̀ ò ní jẹ́ kẹ́rí control, àwọn British ò ní jẹ́ kẹ́rí control. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lè rí control ẹ kàn máa fi àjẹ mọ̀kúnnù ni mẹ̀kúnnù wọn ní ibi tí koríko méjì tó bá ti ẹ̀wùn yín torí pé ẹ jẹ́ ká sòtọ̀rọ̀ ó lè wùn bàbá Tinubu kọ́ ṣe kí wọ́n ní Nàìjíríà tún ṣe káwọn náà fẹ́ gba yìí korúkọ wọn má parẹ́ ṣùgbọ́n wọn ò lè rí ṣe nítorí àwọn tó wà nísàlẹ̀ ẹbẹ̀ wọ́n ju agbára títí wọn fún ara wọn gan lọ àwọn gan náà mọ̀ wọ́n struggle ni àwọn náà mọ̀ pé àwọn ò lè rí Nàìjíríà ṣe wọn ò lè rí ṣe àwọn tó ti tó ń jẹ wàrà wa tó ń mu oyin wa tó ń ṣe gbogbo ẹ wá fẹ́ gbà lẹ́nu wọn so possible ni kò pọ̀ torí ẹ kàn fẹ́ fi àwọn ọmọ ní àwọn ọmọ Yorùbá ẹ fẹ́ fi wá jẹ̀yà ni ẹ fẹ́ fi wá sọ́fà ni ẹ fẹ́ kí ìyà ayérayé yìí kó kọ́ sí torí pé tẹ bá kúrò bẹ́ẹ̀ tẹ bá gbé sílẹ̀ ìyà yẹn tó yẹ ṣe wá bẹ̀rẹ̀ fún àwọn Yorùbá lójú pálí ni nǹkan tẹ kàn lè ṣe fún wa torúkọ yóò fi ní parẹ́ ní Nàìjíríà tá a máa fi gbàgbé yìí tó máa fi dàbí táwọn lọ́wọ́ tá a rántí báyìí ní ìsinmi pé kẹ́ ẹ pin wa kẹjẹ ká máa lọ wọ́n náà lè pin wa ṣùgbọ́n bàbá Tinubu ẹ ṣe léyìí fún wa ẹ ṣe léyìí fún wa ẹ ṣe ní pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ kò sì gbà tẹ bá come out direct báyìí pé ẹfẹ́ pin wa ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe lè ṣe tí ò bá ṣe pé bóyá ẹ̀yin fún ara yín wọ́n bílíkì wọ́n bìí ojú kòkòrò yín wípé wọ́n ṣàlè sọ pé ilẹ̀ ń control 250 million àwọn èèyàn bẹ́ẹ̀ ni. Bàbá Tinubu ẹ jẹ́ ká máa lọ ẹ bá gbọ́ tí bàbá Tinubu sọ ó wá ń ká wọn lára báyìí ní ìsìn pé àwọn ń fún àwọn gọ́vnà ní owó bẹ́ẹ̀ni olórí burúkú àwọn gọ́vnà yẹn ló ṣe fún àbáwọn náà kálákátá lọ tó ká tó wá bàbọ̀ fún fẹ́ẹ́dìyẹ ni olórí burúkú ọmọ àlè làwọn gọ́vnà wa gbogbo south west gọ́vnà pátápátá ọmọ àlè ni wọ́n gbogbo pátápátá látòkèdè ńlẹ̀ wọn tó rẹ́ni ńlẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni mò ń bọ̀ bàbá bọ̀tẹ̀ jẹ́ ká kọ́ bá sọ ti bàbá Tinubu náà. ẹ̀yin sẹ́pẹ̀ fún àwọn gọ́vnà ní owó security allowance gbogbo owó ṣáà fún wọn ní trillion every month bẹ́ẹ̀ ni ẹ lè máa fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ẹtún times 3 lẹ fún wọn nígbà tẹ̀ débẹ̀ báyìí nísìn ẹ̀ ń ṣe ṣùgbọ́n kò délẹ̀ wọ́n ń ṣe níṣe wípé ìgbà tá a bá fi wọ́kà la fi ń san ṣé báyìí pa nìyẹn wípé ìgbà tá a bá fi wọ́kà la fi ń san nítorí pé wọ́n mọ̀ yín náà pé ẹ̀yin ní lídà àwọn ọwọ́ yín làwọn ti bà wọ́n mọ̀ pé corruption yẹn náà ẹ̀yin lẹ jogún ẹ̀ fáwọn ni wọ́n wá ń wò wípé ohun tẹ́yìn náà ń jẹ wà fẹ́ káwọn jẹ àwọn máa bàjọba yìí jẹ́ ni kò sí ẹ̀yin náà wá fi ń ṣe sonú ẹ̀kú àmúmọ́ra ni ẹ lè lé wọn ẹ lè bá wọn wí ẹ lè ṣe nǹkan kan kò sí nǹkan tẹ́ lè ṣe fún wọn ẹ kàn wọ́n máa pariwo náà ni so the best thing ni wípé ẹ jẹ́ kó oníkálukú máa lọ kí oníkálukú kó ṣèjọba ara ẹ̀ nínú ṣe wá ní tá a bá wá wà 60 million ọmọ Yorùbá tá a bá ṣèjọba ara wa wọn ò bí pọ̀nrín máa kọ́kọ́ yà lápùjá gọ́vnà kan dá tàbẹ́lì bọ́ọ̀dù tá a bá fi ṣe president torí pé a máa gbolé tó ti jáde àwọn agbóhùn tiẹ̀ ní fún olórí burúkú síbẹ̀ irú olórí burúkú gbogbo yín tẹ wà bẹ̀ báyìí ní ìsìn lẹ́kọ̀ọ́ máa lè ní gbogbo yín kí ni Fúlàní lọ́ọ́ fi báyà yín sùn bẹ́ẹ̀ ni a máa wú àwọn torí pé wọ́n ní once beaten twice shy ihun pàálẹ̀ kìíní pàálẹ̀ kejì tójú òun ó bà fọ́ dìràdìrà ló dà gbogbo orí burúkú tẹ̀ ń ṣe fún wa ìrísì ó ti jẹ́ ká gbọ́n àti lẹ́nu so ní tá bá fẹ́ fi ṣe gọ́vnà tàbí tá bá fẹ́ fi ṣe chairman local government tàbí tá bá fẹ́ fi ṣe president wa nígbà yẹn bẹ́ẹ̀ ni àwọn gan máa wádìí ẹ̀ délédélé ni a máa ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀ ni torí kó tó bá ṣe orí burúkú báyìí a máa gbolé tó ti jáde a máa fún jẹ tán ní big time so gbogbo orí burúkú ilẹ̀ gbogbo eléyìí gbogbo orí burúkú tẹ́fẹ́ máa ṣe yìí náà ni tẹ́fẹ́ fi Nàìjíríà cover up tó jẹ́ pé Àbújá ni most of you tẹ́ ń wà tá a lè rojú yín sílẹ̀ lẹ́pẹ́ tí ìbò bá ń bọ̀ lẹ́ máa wá wa káàkiri lẹ́ máa lọ sí school lẹ́ máa bá ọmọ school jókòó jẹun nínú class tẹ́ máa lọ sí saloon tẹ́ máa lọ máa ṣerun fún wọn tó lè burúkú aláyé máa kiri pure water tó máa kiri àgbàdo tẹ́ máa jẹ bọ̀ọ̀lì lẹ́gbẹ̀ẹ́ títì káàkiri torí kẹ́ lè rojú wa ojú re wa tẹ́ bá ti wá rí nǹkan tẹ́ fẹ́ rí tán àní rí yín mọ́ irú ìyẹn kò ní sí ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tá a bá rán lọ sí Àbújá ẹ lọ ṣiṣẹ́ yín ẹ máa padà wálé ni ẹ máa wá bẹ́ẹ̀ léwò so bàbá Tinubu gbogbo èyí tẹ̀ ń sọ yìí wàláì you go explain tire gbogbo èyí tẹ̀ ń sọ yìí máa pè you go explain tire bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ tó wá ń dùn wọ́n báyìí ní ìsìn wọn ò gbọ́ yìí àwọn gbọ́dọ̀ yìí ò gbọ́ yìí gbogbo ohun tẹ̀ ń sọ bó ṣe gbé tí ọ̀tún wọlé bẹ́ẹ̀ ló ń gbà tó sì jáde fún wọn ò gbọ́ yìí ó kàn jẹ́ pé àwa lẹ̀ ń fìyà jẹ àwa mẹ̀kúnnù lẹ̀ ń fìyà jẹ ni ṣùgbọ́n tó bá gbé ojú ṣuṣu fura ńlá bàbá Tinubu ọmọ Yorùbá ò ti ráyè títí yín ni tọ́mọ Yorùbá bá ráyè títí yín ẹ wo ẹ ní dúró wò tán fíìmù tó gùn ni ẹ wá gbọ́n tí bàbá yín sọ. Some of them call them up. I'm doing my best to improve the revenue of the country.
You go explain time. and giving them their due. But they must equally be sympathetic to the populace, and they must consider the need of the local people. People reside in the local government. People are in the local community. That is where they reside. That is where they feed. That is where they garden. That is where they cook. That's where they farm. If the local government are not free and the leaders don't hang on to the number, we have 774 local government. It's just a number. Is it effective? Is it reaching the real people? Story. Who is being held accountable for this money? Storyteller. Maybe we should look and recalibrate one version that was good 4 years ago might not be good today. And when we want the votes, we go to the locals. When we get the vote, we move to Abuja. I think we have to collectively join hands. I need for you to get also a committee of people that can really embark on the campaign for our values to change. Story. Our brothers and sisters, it is watching the TV and see the number of people in IDPs. No sincere leader in this country will be happy seeing that. We have to pull together to rescue Nigeria from banditry. Yes, we know we are making progress, but we want to eliminate that one completely. We want to eliminate that completely. We want to The food security cannot be achieved without putting in place the needed security. And we must work on that together. For example, there's a big economy that is being a problem to Nigeria. The livestock and animal husbandry. Ordinary dairy farm can grow an economy. Not to talk of yogurt and many other things that can come from animal. Ẹ má believe nǹkan tó bá sọ kò sí plate o. Ẹ má believe nǹkan tó bá sọ wàláì ẹnu ló fi ń gbé wá dé o. Ṣé bàbá Tinubu ló sọ pé tí ìgbà tó ń campaign pé ẹ máa ní iná fún 24 hours iná ò ní lọ wípé tí iná bá lọ wípé ohun ẹ̀dẹ̀ ní san owó tó wọ́n pọ̀ kékeré ẹ máa san lé lórí wípé tí iná bá lọ wípé kẹ má dìbò fáwọn ní 2024 mọ̀ wàláì ní Nàìjíríà bẹ́ẹ̀ ṣé iná yìí ò lọ irọ́ ló ń pọ̀ gbé tó ń sọ irọ́ ni ẹ máa gbọ́ lọ irọ́ ló ń pa ẹ̀ tí màá bàbá yìí ẹ jẹ́ káwọn bàbá yìí máa lọ káwọn àwọn tó rí wọn pé sí tọ́pọ̀ lórí wọn ń jà irọ́ ló ń pa o ẹ má believe wọn o ẹ má believe wọn. Talk to the governor and then make lands available. Talk to others to collaborate with, the state. The lands are in the hands of the state governors. They can make provision for it. We are ready to put funds in place to help the herders rear their animal in a very, very polite way. We can do it. And we are going to do it.
If Brazilians are doing it, if they are doing it in Holland and other places, we can do it. Also bẹ́ẹ̀. Yes, I hear you about the gas plant. The cash flow is a problem. We are taking revolutionary, steps to really improve our gas output, and that is why we separate gas from oil. Our flaring is going down, and if we can invest in the EKK, we will arrive at our destination earlier than expected. You are not wrong in making that request. It is an investment that is worth our while. It's worth our risk. Ẹ má believe àwọn bàbá yìí, ẹ má kó tó bí mi báyìí lọ ti sọ pé Nàìjíríà máa da Nàìjíríà máa da. Wàláhì lọkọ déètì ní ìsílẹ̀ pẹ̀lú tí bàbá yìí sọ tí a bá sì wà nù Nàìjíríà irọ́ ni wọ́n kàn sọ jáde ni. Ọ̀fẹ́ ló ń ẹnu dùn rofọ̀ agbẹ̀dẹ ọwọ́ dùn gẹ̀gẹ̀dù irọ́ ni. Ẹ má dà wọn lóhùn o, Yorùbá nation làwọn fẹ́ o, Nàìjíríà lè dá mọ́ o. We have convulsion of needs. What is happening to electricity generation, distribution, and consumption? We have to do that in order to energize the economy. To me, I will recommend putting a committee in place to really do some follow-up on these items listed. I look into more details if I continue itemizing it one by one. We might leave here until mid-break. I just don't want to bore you. I want to recognize your thinking. Olórin kan ni béèyàn bá ń kọrin bórin náà ò dùn ṣe bó ń fetí ara rẹ̀ gbọ́ lórí irọ́ ni gbogbo ẹ̀. Àkúkú ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ wọ́n ń ṣọ́ kọ́ lẹ́yìn wàláì wọ́n ń ṣọ́ kọ́ lẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ lẹ́nu fẹ́ rúùlù 250 million ọmọ Yorùbá ọmọ Nàìjíríà sorry ẹ̀yin lẹ fẹ́ rúùlù 250 million president of Nigeria àbí wàláì ẹ̀ lè rí ṣe àwọn kàbó ò ní jẹ́ rí ṣe àwọn Fúlàní ò ní jẹ́ kẹ́ rí ṣe wàláì ẹ lè rí ṣe bàbá Jágá ẹ fọ́ọ̀sì ara yín ni ẹ lè rí ṣe gbogbo èyí tẹ̀ ń sọ yẹn ẹ tó lọ kí ni bàbá Tinubu sọ pé àwọn fẹ́ ṣe láti ìgbà tó ti dórí oyè tó rí ṣe rí wọ́n sọ pé tax reform bill àti ẹ̀gbọ́n kankan mọ́ nípa ẹ̀ àbẹ́mi ni mi ò ń gbọ́ news ni táwọn Fúlàní tó bá wọn fà pé láyé irọ́ ni tí gbogbo dìde tẹ́nu gbogbo kò pé ọfẹ́ gba míìkì lẹ́nu ọfẹ́ gba wàrà lẹ́nu àwọn irọ́ ni ṣé ẹ̀gbọ́n kankan mọ́ nípa ẹ̀ bí èmi dẹ̀ ni mi ò gbọ́ news o kí n má sọ̀rọ̀ jù lóyìn lórí oṣù pọ́ mọ́ pé àgbọ̀n kankan mọ́ nípa ẹ̀ o nǹkan kan tí mo rí bàbá Tinubu tó ń ṣe tó dẹ̀ pé wọ́n ṣe náà wọ́n fẹ́ fi kówó jẹ ni owó campaign ni wọ́n wá òun ni ẹ̀yìn odi tó sọ pé àwọn máa ṣe coastal road Calabar express road tó sọ pé àwọn ṣe 30 kilometre àwọn gbogbo àwọn tó débẹ̀ tó sọ pé Tinubu is scammer bẹ́ẹ̀ ni scammer watch tó sọ pé àwọn ṣe 30 kilometre gbogbo àwọn tó débẹ̀ àwọn dìdí lọ ni àwọn tèmi lọ síbẹ̀ ni ó lọ wò ó wọ́n ní táwọn bá exaggerate àwọn máa ṣe 10 kilometre pé gbogbo ojú 5 to 7 kilometre tó ṣe lọ tó sọ pé àwọn ṣe tán fi kówó jẹ owó owó campaign ni wọ́n fi kó jẹ aláṣetì ni wọ́n ṣàṣeyọrí nǹkan kan Ọlọ́run dáríjì máa ṣẹ́gbà fún láì wọ́n ṣàṣeyọrí nǹkan wọ́n change Nigeria national anthem orí yẹn ṣe láàrin 1 week wọ́n rí yẹn ṣe wọ́n fi kówó jẹ náà ni aláṣetì ni wọ́n ṣàṣeyọrí kankan àwọn la máa dìde bẹ́ẹ̀ ni àwọn la máa dìde Nàìjíríà ò lè dámọ́ kò sí nǹkan kan ní Nàìjíríà mọ́ àwọn la máa dìde ẹjẹ́ lọ kí ló dé ẹ lè rí ṣe 250 million láti pọ̀ jù ìlú tó bá wà organize
ìlú tó bá da ìlú tó bá netto ló jẹ́ pé tó bá pọ̀ gan wọ́n máa rí ìjọba yẹn ṣe kì í ṣàwa nìkan náà ni àwọn máa pọ̀ tí wọ́n máa kó síbẹ̀ Amẹ́ríkà pọ̀ ìlú wo even Ireland tí mo wà yìí náà even àwọn United Kingdom wọ́n pọ̀ náà àwọn ìlú pọ̀ lóríṣiríṣi tó yẹ pé wọ́n wà nínú ọjọ́ pé wọ́n dẹ̀ rí nǹkan wọn ṣe ṣé èyí tó jẹ́ pé corruption ti jẹ gbogbo òfin ní Nàìjíríà lọ lẹ́sẹ̀ pẹ́ fẹ́ rí ṣe lọ́sẹ̀ pẹ́ fẹ́ rí ṣe tó pé bọ́ọ̀lù bọ́ọ̀lù ẹ̀ ń tẹ̀ láwọn lẹ́ṣẹ̀ tẹ̀ láwọn àbúrò mi máa isbi ẹ káàbọ̀ happy Sunday happy Sunday àwọn ọmọ mi ń kọ́ àti mọ́mí wọn ẹ kú tọ́jú wọn àjèrè wọn ẹ káàbọ̀ ẹ lè rí ṣe bàbá jáde ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ yìí tó jẹ́ pé bẹ̀rù àwọn Fúlàní bọ́ìbọ̀ ilẹ̀ Yorùbá nìkan lẹ́tí halẹ̀ máwọn ọba wa lẹ́tí pa wọn lẹ́tí fi owó dí wọn lẹ́nu àwọn àgbààgbà wọn lẹ́tí fi owó dí wọn lẹ́nu tó bẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè fún ọ̀rọ̀ yín nílẹ̀ Yíbo nílẹ̀ Haúsá wọn ọ̀rọ̀ yín kò sí bẹ́ẹ̀ ṣe lè sẹ́ pé bẹ́ẹ̀ ẹ fún wọn lówó tán wọ́n máa tún yẹ̀yẹ́ yín pẹ̀lú owó wọn ni ẹ̀yin lẹ́ ń fọ̀ sí ara yín sí wọn lọ́rùn wọn ọ̀rọ̀ yín ẹ jẹ́ ká máa lọ Fúlàní ọ̀rọ̀ wa wọn ọ̀rọ̀ gbogbo wa wọn ò lè rí wa wọn ò rí wa mineral resource wa nìkan tó yẹ káwọn lọ ní gbogbo mineral resource ta nílẹ̀ Yorùbá ni wọ́n ti máa lé wa lọ ni ẹ̀yin náà dẹ́ mọ̀ ẹ jẹ́ ká máa lọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀bà jẹ́ ká tètè kúrò nínú Nàìjíríà ẹ wò orí time bomb lẹ́wà orí time bomb lẹ́jọ́kọ̀ lé Ọlọ́run ẹ̀yin gangan orí time bomb lẹ́jọ́kọ̀ lé lórí wàhálà tó bá máa explode báyìí ẹ wò ọ̀run wọ́n bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnì kankan Ọlọ́run bẹ́ẹ̀ ni escape ẹ jẹ́ ká máa lọ ẹ̀yin ọba ẹ jẹ́ ká máa lọ ìjọ́ tó lọ lọ́hùn ẹ̀dẹ̀ là ń bẹ̀yìn ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ jẹ́ ká máa lọ ẹ̀fọ́ competition yìí sílẹ̀